ok tá a bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ olórin máa ń sọ pé the way táwọn fi máa ń gba inspiration ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ mo dẹ̀ believe pé lóòótọ́ bóníkálukú ṣe máa ń gba inspiration tiẹ̀ ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ fún Jaro Mali how do you get your inspiration to compose. Most times tí ma fẹ́ ṣe nǹkan like bóyá mo fẹ́ fọṣọ inspiration kan máa lè wá nǹkan ní máa freestyle but sometimes tó máa yẹ pé mo fẹ́ jókòó pé mo fẹ́ write lyrics mi down bóyá mo ní broken heart. ó yá lápá bí ẹja bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ràwọ̀ wa tèní níbo gangan la ti fẹ́ bẹ̀rẹ̀ níbo ni kí n ti bẹ̀rẹ̀ gan o ok ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí ẹ ká sàn án mo ń bọ̀ ó dà pé mò ń gbọ́ báyìí ẹ ká sàn. ẹ ká sàn sá. That's good. ẹ bá mi kí àwọn ará ilé. mo kí gbogbo ojú tó ń wá àpáta inshallah ojú wo ní orílẹ̀-èdè wa. amina. ẹ jọ̀ọ́ ẹ má bínú pé ó lọ mi jáde ẹ ti mọ ọ̀rọ̀ àwa ọ́zúlà tó yẹ pé bákanbákan ni bá ṣe survive bá ṣe ṣe ni ẹ jọ̀ọ́ má bínú. orúkọ tèmi ni Badmus Abdulhakeem tí stage name mi jẹ́ Jaro Mali. Jaro Mali tún bá ní kí n béèrè kí ni ibo ni Jaro Mali ti wá torí mo wo orúkọ méjèèjì Badmus àti Abdulhakeem mo rí pé kò sí nǹkan kan tó jọ jẹ́ àbí ṣé a lè mú Mali inú èèwọ̀ ok ó yá báwo lórúkọ yẹn gan ṣe wá. Jaro yẹn ó wà pé there was time tí mo ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn company kan ní bank kan ṣá woman kan rí mi bí mo ṣe máa ń dress even without knowing bóyá iṣẹ́ tí mo ń ṣe tí ò mọ nǹkan tí mo ń ṣe gan òun ló sọ mí di Jaro òun ló máa ń pè mí Jaro Jaro orúkọ yẹn wà ní gbogbo àwọn èèyàn wá gbà lẹ́nu ẹ̀ tán sọ di Jaro Mali yẹn tiẹ̀ èmi ni mo fi kún fúnra mi náà. Mali báwo ni Mali ṣe jẹ́ ti Jaro àti mọ bó ṣe wá àti ibi tó ti wá pé níbi tí ẹ ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ lẹ́ni tó rí ìmúra sí yín ló fi wí pé ìmúra ẹni bóyá ẹni ẹ ti máa ṣe àmọ́ pé olórin kan náà wà tó ń jẹ́ Jaro mi wàá mọ̀ bóyá bẹ́ẹ̀ ló ti yọ tó fi pè yín ìyẹn ò yé mi Mali báwo ló ṣe jẹ́ tó fi jẹ́ pé ẹ̀yin fúnra yín lẹ mú wáyé ó máa ní nǹkan tó fà á. ó ní àwọn orin Bob Marley tí wọ́n máa ń gbọ́ tó máa ń fún mi ní inspiration ṣe pé. ok lára orin Bob Marley ni Mali yẹn ti wá that's good ok mo ń bọ̀. tá a bá ní ká sọ báyìí tá a bá ní ká tó báyìí àbí kí n béèrè báyìí ọmọ olúwo gan ni Jaro Mali. ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ni mí. Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun ibi tí wọ́n ti ń jẹ ẹ̀kọ́ tán fi àbí tán ti ń jọ̀ka tán fi ẹ̀kọ́ yangan lé sẹ́yìn máa ń lọlé torí mo máa ń gbọ́ wọn láwọn ọmọ Ògbómọ̀ṣọ́ kì í lọlé. mo máa ń lọlé bọ̀ ó tó jọ mẹ́ta. bí ọdún bíi méjì sí mẹ́ta ṣá. tó bá tiẹ̀ jù bẹ́ẹ̀ gan lẹ̀ ní sọ bẹ́ẹ̀. ok irú orin wo gan ni Jaro Mali ń kọ tàbá ní ká wò. afro song ni mo kọ. mo dẹ̀ tún jẹ́ rapper. ok I can say I'm multi-talented. Yes. ṣé ẹ lè play any instrument. To be honest mo mọ bó ṣe play instrument kankan. n dà tẹ́ ní multi-talented ló yẹ kí n tún wò because tá a bá ní multi-talented lẹ́yìn orin ó yẹ kéèyàn tún mú bẹ́yà bí instrument kan mọ́ téèyàn fi máa sọ pé okay mo complete òun ló yẹ kí n béèrè báyẹn. I'm saying the part like side the orin yẹn. ok ní tipa torí pé kò sí. rap no I'm good. tá a bá ní ká béèrè ìrìn àjò orin ibì kan ló ti máa bẹ̀rẹ̀ ìgbà wo gangan ni Jaro Mali ní ìran tó kàn wẹ̀ pé it's like I have this talent. Since I was small àti ìgbà tí mo ti kéré. bíi ọmọ ọdún kan. no mo máa lọ pé láti bíi 10 years up but mo determine láti stay focused nígbà tí mo reach 14 years. bẹ́ẹ̀ ṣe ẹnìkan wà tó kàn wò pé ìwọ bọ̀bọ̀ yìí ó lẹ́bùn yìí o tẹ̀síwájú ń pẹ́. there are many people àwọn èèyàn máa ń fún mi ní like wọ́n máa ń fún mi ní support wọ́n máa wish me good luck ṣá but no help ó bá nǹkan tó fi
lágbára Ọlọ́run aláàánú náà ó dìde àmín. lágbára Ọlọ́run. Àmín sir. ok ìbéèrè yìí náà ó yẹ kí n béèrè ẹ̀bẹ̀ tún bá ní kí n béèrè á dàbí pé bóyá ẹ ti dáhùn ipò mọ́ ìbéèrè bẹ́ẹ̀ máa wá dá béèrè báyìí nǹkan sọ mo fẹ́ béèrè tẹ́lẹ̀ náà ni pé láti bí ọdún bíi mélòó ni Jarumale ti ń kọrin bọ̀. ọdún karùn-ún ni 2020 ni mo kọ́kọ́ wọ studio tí mo kọ́ ṣe first studio work mi. release Bẹ́ẹ̀ni. 2020 mo dẹ̀ ti bẹ̀rẹ̀ láti máa kọ orin sílẹ̀ nínú ìwé láti 2014. láti 2014 bẹ́ẹ̀ni sir. tabaníkà kà mí ní láti 2014 títí di àsìkò tá a wà ó ti tọ́dún mélòó báyìí. 11 years. man oh god okay. My love, ìfẹ́ kàn mí my love, call me lover boy, congratulations, my dream on the mix. nǹkan tínú mi fi ń dùn ni pé most of àwọn ìbéèrè tí mo ní lọ́kàn ẹ ti ń kó gbogbo ẹ̀ pọ̀ lójú kan. The first year you first record your first single ẹ ti done that was 2020 if I couldn't make any mistake. Okay tún bá wá ní kí n béèrè that first singles kí lorúkọ ẹ̀. Ozula. ṣóṣì wà Sure. ń bolo wà. ó wà lórí audio mark but that time mo ò jẹ́ Jarumale. Okay Badman K ni mo jẹ́ time. Badman K. bẹ́ẹ̀ni sir. kí ni ó wà fà tí orúkọ fi yí padà. like àwọn fans náà sọ pé time yẹn lóòótọ́ àwọn kan máa pè mí ní Jaru. Okay so mo put my list o but mo ti máa jórúkọ yẹn Badman K ni mo ń jẹ́ normal. àwọn fans yẹn wá sọ pé kí n máa jẹ́ Jarumale yẹn ó sì wà òkè ju Badman K yẹn lọ. níwọ̀n pé many times tó máa wá gbọ́ Badman kìíní kan Badman J Badman like pé orúkọ yẹn ti ṣe jù bọ́. ṣé kì í ṣe nítorí pé báàdì tó wà lẹ́yìn ẹ̀ náà fẹ́ kó má dé kó máa portray as a bad person outside. no èmi tí mo lè bad sí mo pé Badmus. Okay Badman. So that K behind it like Kehinde. ṣé ìbejì nìyẹn ni Sure ni sir. Táíwò nǹkan mi ì rí ọ̀nà ló jókòó yẹn. Táíwò lélẹ̀. Yes sir. Wonderful. Olórúkọ dáàdì mi dẹ̀ ni wọ́n wá well that's good sha. Okay mo ń gbọ́ wípé lára Kẹ́hìndé ni K yẹn ti wá. bẹ́ẹ̀ni. kí ló wá dé tẹ́ fi wò pé kẹ́ yí padà the name has already carried everything. bẹ́ẹ̀ torí fan ṣá ìfẹ́ àwọn fan. Sure. Okay that should be it's okay ó dáa kéèyàn máa follow àwọn nǹkan táwọn fan bá sọ torí pé àwọn náà ń push gbogbo wa pátápátá. Oh na 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 na, these fights cannot help us. tá a bá ní kàkà méjì ok ẹ jẹ́ kọ́kọ́ béèrè báyìí first single yẹn ṣó wà lára ilé ìtẹ́ sẹ́ǹsì mi. No sir. lédè ṣé kò sí ní ọwọ́ gangan direct ni. kò sí lọ́wọ́ mi gangan. ok tá a bá wà ní kàkà méjì ó ti di single mélòó tí Jarumale ti release. tábà ní kí n máa kà ó ti máa tó 6 to 7. 6 to 7 singles. Yes sir. 6 to 7 singles. ó yá orúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ozula. 1. Pablo Escobar featuring Millie B. Millie B tèwò sorry. Millie B kan náà sir. Millie Boy. ok ó yá mọ̀ ń gbọ́. Uh, ṣé Pablo Escobar yẹn ṣó wà ń bí. orí kíní ẹ̀ náà ló wà ọdún máa kẹ́ náà ló wà. mo ní ìdẹ̀ ni ó yá mọ̀ ń gbọ́. there ló are some dé? tí mo tún lè rántí sef. ó ti Just pọ̀ back. orin tórin bá pọ̀ jù ń gbà mí olórin ò kì í rántí. kò pọ̀ jù bọ̀ nǹkan rántí most àwọn yẹn náà ni. kí ni reason. ok ká wá gbà ẹ̀ pé ok let's do it like this. Fights cannot help us. Baby wá jẹ́ ká parí ẹ̀, ṣó mọ̀ kó ti pẹ́ díẹ̀. Everyday ni mo jẹ́ ẹ̀rọ ẹ̀ bá. ṣé ẹ ṣe rántí àwọn lyrics tó wà nù ẹ̀. ok fàṣù n bá ní ok ó yá you should vibe the lyrics can you still remember. like which one of the song. nílé tó bá wà nínú gbogbo ẹ̀ kí n kàn tẹ̀ ọkọ̀ gbọ́ voice ẹ̀ náà. eléyìí tí mo fẹ́ freestyle mo ti release ẹ̀. ara àwọn ilé tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ Tó ti wà náà kọ́ fẹ́ nílẹ̀ gbọ́. na person wey hustle go pay for ni mo ṣe ń jára mọ́ṣẹ́ kí n lè pay first
Hustler ni mi mo ti ké gan, mi ò lè jalè, mi ò lè gbébọn. Hustler will depend on anything, so I might attach my own melody. Dangote o máa lórí méjì, Jah dey praise make you come bless me. ibi tẹ́ Should I rántí freestyle? ó yà náà mo ṣì ń gbọ́. Ẹni bá ṣiṣẹ́ dédé ló máa mówó délé. Wáyàwáyà kówó ṣá ti pé. Ẹnẹ sílà máa mú lálẹ́ sátidé ọmọ mẹ́ta. ok ó yé mi ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí. Baby wá jẹ́ ká parí ẹ̀ ṣó mọ̀ kó ìgbà míì wà tó yẹ pé phobia kinní tó wà níwájú mic ó máa ń wà ń bẹ́ẹ̀ ń gbà mí. no mic ta fi ń rìkọ́dù studio yàtọ̀ sí mic tó wà ní rédíò. ẹlòmíì máa wẹ̀ pé àwọn tó ń gbọ́ mi àbáwọn tó ń wò mí kó má di pé máa sọ nǹkan míì kó má lọ máa rò sí nǹkan míì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí láàmìyẹ gbà. má lọ má lọ olólùfẹ́ má lọ tá a bá ní ká sọ̀rọ̀ ń pa fan má lọ. èèyàn máa ń ní àwọn fan kan téèyàn lè sọ pé no this is my die hard fan. tá a bá ní ká wò ó láti bẹ̀rẹ̀ nígbà tí Jarumale ti bẹ̀rẹ̀ ta ni first fan ìpè first fan mi lélẹ̀ die hard fan. Popsi mi. Daddy mi. ọjọ́ tí Loverman náà wá ó ní dádì àwọn why is it all daddy kí ló dé tó fi jẹ́ dádì mọ́mì ńkọ́. Mo gbé pẹ̀lú wọn láti bẹ̀rẹ̀ so wọn mọ mo ṣe progress pẹ̀lú life mi. ok. parí ẹ̀ ṣó mọ̀ kó ti pẹ́ díẹ̀. lẹ́yìn dádì ńkọ́ Táíwò ńkọ́. Sure. Òun àtàwọn ẹ̀gbọ́n mi. ṣé Táíwò náà ń kọrin. No. báwo wá ni ẹ̀bùn orin ṣe wá àbí kíní láti bo ló ti wá. I just don't know. dádì ńkọ́. No, none of my family. Tó kọrin. Kò sí lórí inú ìran mi. for real. I swear. but anybody who are into anything like entertainment stuff. I can't say. Mi rí. bẹ́ẹ̀ ní vicinity níbi tójú dé Kò sí. kò sí Ọ̀tọ̀. ẹ̀bùn ni o. ọ̀gbun náà wá ń títí ọmọge máa pa mí yẹ́yẹ́ máa pa mí bèbí gẹ́gẹ́ máa pa mí bèbí jẹ́jẹ́ take it slow. like how often ni Jarumale máa ń lọ fún performance àbí ṣé Jarumale ò kì í jáde bí àwọn tó jẹ́ pé wọ́n like indoor tán kì í fẹ́ lọ fún shows at all or do you used to go for shows. Mo ò tí lọ fún show lọ púpọ̀ torí mo ní opportunity. Why? Is it the opportunity àbí show wa? Show wa ni. Both even not kì í ṣe show ńlá mo not even by the big shows I mean. Any show like show wa. Show Both- tí n bá rí gan bóyá producer mi ni wọ́n introduce ẹ̀ sí mi. Show wa ni. Okay. máa lọ I wish. Okay. Show wa tí mo yọ. Okay. congratulation wọ́wọ́wọ́wọ́ my dream on the mix It's Matrimony Mix. yeah. tá a bá ń sọ̀rọ̀ yìí pé olórin ń kọrin àkókò yẹn dẹ̀ ti ń lọ mo dẹ̀ ṣe láwọn nǹkan tó pọ̀ tí mo fẹ́ béèrè o Jarumale ti waste time mi gidi gan. Ẹ má bínú sí mi. báwo mo ṣe fẹ́ rọ̀ṣẹ̀ gbogbo nǹkan tí mo fẹ́ ó ní àwọn nǹkan tí mo sì fẹ́ mọ̀ nípa Jarumale ó dẹ̀ láwọn nǹkan tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ nípa Jarumale mi ì tí ì lo orin Jarumale gàgà rárá. ok tá a bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ olórin máa ń sọ pé the way táwọn fi máa ń gba inspiration ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ mo dẹ̀ believe pé lóòótọ́ bóníkálukú ṣe máa ń gba inspiration tiẹ̀ ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Fún Jarumale, how do you get your inspiration to compose? Most times tí ma fẹ́ ṣe nǹkan like bóyá mo fẹ́ for show inspiration kan máa lè wá mo kàn máa freestyle but sometimes tó máa yẹ pé mo fẹ́ jókòó pé mo fẹ́ write lyrics mi down bóyá mo ní broken heart. Mo ń bọ̀. that one wey you fight for when you come to your matter Purchase all tracks today. Broken heart in what of the aspect? Nàbí ní which of the aspect? Like- Látọ̀dọ̀ obìnrin. Sure. Pé bóyá obìnrin kankan ṣe kankan tó kọ́ dùn wá what does this girl do like this? Inspiration yẹn máa wá. Inspiration kan lè wá like Ṣé- ọ̀rẹ́ kan máa Ṣé ká wá máa gbàdúrà pé kí broken heart máa wá dáadáa ni kí inspiration lè máa flow? ìyẹn nìkan kọ mo sọ mi pé tí ma fẹ́ iṣẹ́ náà tí ma fẹ́ ṣe Ok, nǹkan èmi rò pé bóyá broken heart ẹni máa ń mú inspiration wájú pé bóyá ká ní kó mọ̀. Olóòní járe because it's not a good thing ṣá. It's not a good thing. parí ẹ̀ ṣó mọ̀ kó ti pẹ́ díẹ̀ everyday ni mo jẹ́ ẹ̀rọ ẹ̀. Ok
ok ó yẹ jẹ́ ìrìn báyìí ẹ jẹ́ n kọ́kọ́ gba bí lọ náà kí n kọ́kọ́ fi lè gbọ́ wò náà. Flex mix. Sometimes we win, sometimes we lose. Everything I'm still hopeful. For a big bag and for more tools. All is still work when I edge my soon. What you fatty, I can make power, I can be sati. What you fatty, I can make power, I can be Allah. ṣé orin Jarumale là ń gbọ́ ẹ̀? Sure. Kí lorúkọ track ẹ lè and number kí nínú track? That is the second to the last. Second to the last singles tí Yes, no drop. lọ́dún wo lélẹ̀ jáde? Last year. Last year. Kí ló mú inspiration lè wá? There was time to come over. I lost studio, cause anything like I was just back into this thing like mo padà sínú game. Mo dẹ̀ fún wọn ní something that they will chill on, something like Banga Shark. That is where the inspiration comes from. The song like been waiting for some time. Kò ní ṣègbà tí mo release ẹ̀ náà mo kọ́ torí ìdó fún mi ní inspiration gba ìmọ̀ lè rántí sọ pé mo fẹ́ rántí lọ́fà. Okay. Flex mix. Sometimes we win, sometimes we lose. Everything I'm still hopeful. For a big bag and for more tools. All is still work when I edge my soon. What you fatty, I can make power, I can be sati. What you fatty, I can make power, I can be Allah. ó yẹ já àrìn báyìí ní pápápá mo fẹ́ kọ́ àwọn ìbéèrè yẹn pápápá nítorí àsìkò. Tá a bá ní lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun olórin márùn-ún tí Jarumale like tó yẹ pé wọ́n lè sọ pé no tún bá ń gbọ́ orin àwọn èèyàn yìí tún bá ń gbọ́ orin àwọn márùn-ún yìí ó máa ń fún mi ní inspiration yàtọ̀ márùn-ún nu wọn. Tí wọ́n ti tẹ́gbọ́n ti di ara wọn ok ńlá. tó jẹ́ pé wọ́n ti dìrà lè sọ pé ká máa lo àwọn tó wà nísàlẹ̀ náà fi máa you are a star don't go down talk about the people at the top. Tí bá sọ pé tí bá ní Balorankin ṣé ó lọ. ó lọ Balorankin náà ṣì mọ́ bí. Ẹja ka Balorankin. okay And I will say Wizkid. okay Olamide. okay She can mention before him. you are free. Mani Rodi Rich. Okay Mango Trap. okay. I will say Drake too. Nínú gbogbo àwọn márààrún yẹn wo ló jẹ́ pé it gives inspiration. Ó wá lọ pé Balorankin. òun nìkan. Kò kí n ṣe òun nìkan náà. Gbogbo wọn ló máa ń fún mi ní inspiration but Balorankin ló máa ń fún mi ní inspiration jù. okay. Since like I'm from the gutter side, so we have to look at the front. Like many sinners will go, but before you know, say let me sinner man the saints in future. Sure, torí àtijọ́ àti mu olùjọ́ ló sọ di sinner. Everything bá ti wà okay. ẹ bá mi súnmọ́ máìkì yẹn dáadáa káwọn yẹn lè gbọ́. Everything bá ti wà okay àtijọ́ àti mu yẹn náà tọ́lọ́ bá ti dẹ̀ fún tọ́lọ́ ti sọ ọ́ dẹ̀ hàn fún ó lè di saint lọ́jọ́ iwájú. So ẹni tẹ́ ilé ní tó jẹ́ pásítọ̀ ẹ̀ máa kan tó jẹ́ lẹ́yìn tẹ́lẹ̀ náà. So this is wọ́n ṣe máa ń gbọ́ Balorankin yẹn dem be like bóyá Balorankin jẹ́ bí you dey smoke you dey do one thing but it's my own inspiration. okay àwọn ọ̀rọ̀ tí mo ti ẹ̀ kọ́kọ́ gbọ́ yẹn kọ́kọ́ ó mú mi mọ́lẹ̀ mú bọ̀. láàárín àwọn márààrún yìí ẹ dárúkọ mẹ́ta tó pé tẹ́ ẹ bá tiẹ̀ ní opportunity pé mo fẹ́ future àbí mo fẹ́ kó future mi mẹ́ta wo lè lè sọ láàárín àwọn márààrún yìí. I will say Wizkid, Olamide and Drake too. níbẹ̀ yẹn lọ́nlọ́. Ọlọ́run yeah it's good. láàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ wá dárúkọ yìí wo ló jẹ́ pé kàn tẹ̀ lè mú contract wá pé okay I want to sign you tó yẹ pé you won't even think kẹ́mọ̀ ọ̀tọ̀ ní pé kán fún yàn ní kéèyàn kọ́kọ́ máa dárò pé you won't even think before you sign. àwọn mẹ́tẹ̀ẹ̀ta. láàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Olamide, Wizkid, Drake lọ fà lọ bọ̀ tí mo bá ṣàṣejù
Olamide máa understand like most thing like Yorùbá to Yorùbá ọmọ orílẹ̀-èdè kan náà so mo máa prefer bí Olamide yẹn. So tí Olamide bá tẹ̀ ṣèṣe sọ pé okay o Jarumali, I want to sign you. I just go track here, come they like, and I want to sign you. You won't ever think it twice before you sign. I swear. I swear. Actually, Olamide ti ní impact nínú àwọn èèyàn. Not even once, not twice, not thrice. So sorry to me, Flex Mix. Nínú gbogbo ìrìn àjò pátápátá ní òkè àti ìsàlẹ̀ wà. Ṣé ọjọ́ kan ti wà rí tí Jarumali wò pé dà pé orin òkè ń ṣọ̀nà mi I have to quit it as a day ṣé ọjọ́ kan ti wà bẹ́ẹ̀ rí? I switch from footballer to musician. Ìbéèrè ibẹ̀ yẹn mi tí ìfẹ́ okay yeah, go on mo ń bọ̀. Mo máa ń lọ sí training tẹ́lẹ̀ mo ń gbá football until the day tí coach mi change mi láti midfielder tó sọ mí di defender like in a tournament mo dey like defense so I quit but before then I been singing ìgbà yẹn mo rò pé mo lè fi football but later mo rò pé bóyá orin yẹn kàn jẹ́ nǹkan tó kàn lè wá like mo máa fi catch fún when I say this thing no be say ó kàn wá ó kàn lọ this inspiration no fit leave me say gbogbo time gbogbo gbà inspiration tí ma ti dá wà so mo yẹ sọ pé I will focus on the music anything else mo fẹ́ just the music. Ó dà pé ìbéèrè mi yẹn tí get it dáadáa. The question is this maybe there was a day bóyá o kàn lọ because you just say that the way that you treat me bá ó dà pé mi ní kọrin mọ́. As a day ṣe. Mi lè ṣe yẹn. No nǹkan máa ń wà ń gbà mí tó pé tó bá ṣẹlẹ̀ sí o máa hot tẹ̀yẹ̀ máa sọ pé. ṣé kí n sọ fún yín pé mo ti lọ sí bíi like prayer competition àbí tournament àbí kí la máa concert bí contest tí wọ́n ti sọ fún mi pé tí máa kọrin lórí stage tí mo bá kọrin pé wọ́n máa lẹ pure water mi tó pé àwọn fi ó pè mí wá kọrin pé wọ́n máa lẹ pure water mọ́ mi meanwhile pé then I was feel like being shy mo ti ní boldness yẹn gbà yẹn. That doesn't keep me down ìyẹn kọ́ ló máa bring me down. Tí ẹ bá ṣẹlẹ̀ sí mi mo máa ń sọ pé nǹkan tí kìíní fi ṣẹlẹ̀ fún mi mo máa surprise àwọn people yìí. Which means if anybody wish down on me like if anybody look down on me mo máa ń feel like kí n gbéra mi pé kí n fi hàn pé mo jù báyìí lọ èmi tó look down lójú nìní ọ̀la ò mọ ibi tí mo lè dé. Ìyẹn túmọ̀ sí pé látọjọ́ tí Jarumali ti ń kọrin kò tí ì sọjọ́ kankan tó jẹ́ pé it feel bad pé orin yóò fún mi ní nǹkan tí mo fẹ́. mo máa give up. Kò tí ì wá rí. kò lè sí mo lè give up. I know where I came from. But is there a day tó yẹ pé Jarumali wò tó dẹ̀ wò rẹ̀ pé yes I'm happy that I'm a singer or I'm an artist. I'm always happy. Always. I swear. Okay. Cause mo sọ fún yín lẹ́ẹ̀kan kò sí olórin nínú ìran mi tí n bá gbórúkọ ìdílé mi jáde like it was a good thing. Okay. Flex Mix. Orin Jarumali mi rèé. Kí lorúkọ ilé? This is Dawn. Idán. Idán gangan idán. What is the inspiration behind this? Kí ló mélòó wá? It was to ginger my guys, my fans, to keep on going, keep on pushing. No matter what, no matter wetin be the obstacle, bro, you go overcome am if you get God with you. Okay. Robbing from night to night, so Jamie only back up. I'm a good down, my Jew, my shit it up. You go street and down, you go street and down, yeah.
From nothing to something. Fún mi ní máyé kan, fún mi ní máyé kan. Gonna fly papa to Paris. mo mọ̀ pé bí Jarumale ṣe wà ó máa láwọn fan gan Láyé pa. tí wọ́n dẹ̀ ń gbọ́ tí wọ́n dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ táwọn kankan máa wà tó yẹ pé wọn ò mọ̀ ń pa Jarumale. Is there anything tó yẹ pé Jarumale fẹ́ kí àwọn fan mọ̀ ń pa òun tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ tó dẹ̀ fẹ́ kàn mọ̀? Nothing much. Just I love all my fans. Like I really appreciate them for their support. Mo mọ̀ pé mo lè débi báyìí. As in, Mo ti lọ fà ọ still náà mo mọ̀ pé mo lè débi báyìí. Mo máa ń kọ inú kọ̀rọ̀ yàrá lé mi ní tẹ́lẹ̀. Mo máa ń kọ́lẹ̀, mo máa ń kọ́ nínú ìwé báyìí. Mo ní bonus àti gbé jáde tẹ́lẹ̀. Until my people said, no, you got this, bro. Keep going. I don't know you can feel bad. I don't know you can feel down. I don't know. Sha keep going. Àyàn tó gbọ́ mi ò tí pọ̀ mo ti ń kọrin. Like my Instagram page has just 100 followers. But still now, you know, you can stop pé kí n má ṣe nǹkan tí mo ń ṣe mọ́. I will keep on like till whenever God said it's my time. okay. You can speak and down. So kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Jarumale kàn mọ̀ pé ẹni tó máa ń tijú ni Ní máyé kan. àbí bẹ́ẹ̀ kọ́ To Paris. tẹ́rù rẹ̀ máa ń bà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀rọ òṣè bá mi mọ́ báyìí. ok ayé ìgbà kan nìyẹn Mo àbí. ti dẹ́kun. ẹ́ Mo ti dẹ́kun. Mo máa face anything. ok. Ṣó ni lórí rán mi kèmí débi tó kò ní wá. And I dey do my thing jẹ́jẹ́. I know the dove is my fear. ìbéèrè lè ní mbà béèrè pé tí Jarumale ò bá jẹ́ olórin kí ni Jarumale ò bá tún ṣe. Yàtọ̀. I swear. Tẹ̀ pé owó wà táyé mo law school mo ṣe fẹ́ law school. I was going for mass communication. I want to be presenter like you. oh my god, I dey swear that's good. máa dọ̀bà. so ìyẹn túmọ̀ sí pé tí Jarumale ò bá jẹ́ olórin kò bá jẹ́ agbóhùnsáfẹ́fẹ́. Bẹ́ẹ̀ni o. okay. For my sometimes we win, sometimes we lose. Everything I'm still hopeful. For a big bag and for more tools. All is still work when I edge my soul. Mo ti fàájì àkìlẹ̀. gbogbo àwọn olórin tí mo máa ń gbé wá sí orí ètò ẹ̀ Mo ti fàájì nítorí pé mo ti ń try láti round up àbó ní nǹkan kan tó kù tí Jarumale fẹ́ kí n béèrè tí mi ti béèrè. Tẹ́ bá béèrè anything ẹ béèrè. bẹ́ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí mo ṣe béèrè pẹ̀lú ìwọ̀nba díẹ̀ ṣé mo rìn díẹ̀ àbóṣekùn kankan tí Jarumale fẹ́ ká mọ̀ tí wọ́n ti mọ̀. Just let them know like never give up. mo ṣì ń bọ̀ lápá bẹ́ẹ̀. sọ ọ̀rọ̀ wà náà sọ ọbẹ̀ kì í jábọ̀ kí mo rìn náà gan. gbogbo àwọn olórin tí mo bá ti gbé wá sórí ètò ẹ̀ Sorry to máa ń fọ́n bíìtì mẹ́ta ẹ máa gbọ́ mẹ́tẹ̀ẹ̀ta wò rọ́bìnrin. ẹ wàá sọ lè tẹ bá lè vibe sí freestyle lé lórí. Sorry tí mo bá kára. And the content of the freestyle ni wípé you just talk about the show ìràwọ̀ ni mí then you just use it to compose something. Ibi tẹnu bá tẹ̀. How many minutes ni kí n filẹ̀ láti fi rò ó Láti fi ro. láti lè compose orin lórí pé ìràwọ̀ ni mí. I will drop 3 beats then you choose one out of the 3 beats. Ẹ drop beat ẹ kí n ro. Okay. Mo ti mọ̀ láyé, àyẹ̀mọ́ ẹ̀yìn ló ṣe ti láyé. Ọ̀rẹ́ yóò ṣe lè bá wa láyé. wọ́n ní pé ẹ̀rù òbodò ẹni tó bá fẹ́ kán lu odò ní kó wẹ̀ yẹn ẹ̀wò kó tó kán lù ú. tó bá ṣeé ṣe kó kọ́kọ́ wá ọ̀pá kan kó nà sí pé ṣó jìn àbí kò jìn. ṣùgbọ́n ìran tó bá jẹ́ òmùwẹ̀ tí ò bá ti jómi àgbàrá òjò kò sí bí odò náà ṣe lágbára tó wọ́n ti mọ ibi táwọn máa kán lù ú bí àti báwọn ṣe máa wẹ̀. ó yẹ jẹ́ kí n ṣe báyìí àkọ́kọ́ rèé. ṣé kí n mú mi wá? Ẹ mú mi wá. ok. èmi ìtúnlélẹ̀. It's Time Tunes on the track.
wetin dem say I be superstar. Kò tí ì yá, kò tí ì yá, kí ló dé kò tí ì yá. Ẹ̀rú rẹ̀ bá mo ti ọkọ rò pé bóyá nu bíìtì tí mò ń play ló ti jáde ní mi. Ṣé pé ṣé pé ká lọ pẹ̀lú number 2 yìí kí n má wulẹ̀ play number 3. Ok, mò ń bọ̀. Àlejò mi lórí ìràwọ̀ ni mi lọ́sẹ̀ yìí. Orúkọ tiwọn ni Jarumale. Ògbóǹtarìgì ni wọ́n nínú olórin. Ẹ mọ̀ pé mo sọ ṣáájú mo ní pé odò kì í bẹ̀rù ẹni tí ó bá bẹ̀ sí. Ẹni tí ó bá bẹ̀rù odò ni ó bẹ̀rù pé àmọ́ bó ṣe jìn tó. Ṣùgbọ́n pẹ̀lú nǹkan kékeré tí mo rí níwọ̀nba bí kékeré tí mo bá dé yìí, mo rí kódà pé ẹ̀rù òbẹ́ni tí ó wẹ odò gan fún rẹ̀ nítorí pé òmùwẹ̀ gangan lòun náà. Aha. Ok, lójú òpó ti Facebook yẹn ti Àgbàlẹ̀tù Radio Vision, mo ti rí àwọn olólùfẹ́ kọ̀ọ̀kan tó ti bá wa fi ọwọ́ like àtọwọ́ ìfẹ́ sí. Lára wọn mo ti rí Adéyanjú Grace, Prince Dele Akínyọdé Adébísí, Aliu Asbi, àwọn náà ti sọ pé àwọn like wà lápá bẹ́ẹ̀. Saint Package ìràwọ̀ lọ́mọ. Ẹ ṣé gbogbo yín pátápátá mo dúpẹ́ ẹ ṣé o. Ok, ó yá Jarumale máa drop beat yẹn sìn kẹ́ wá bá mi vibe lé lórí. Ó yá òun rèé mò ń bọ̀ beat yẹn rèé. There you go, master. Jarumale. Them man no say me I be superstar. Say they don't know say pay around me. Normally 2/7 I dey grind for my moolah. But I think my work out by my me. This thing I dey do is not my happiness. For this time I no feel simple. I put everything on God's will, my baby. Baby, to go me while I hear me only little. No, she see my star shining. Never look down on me, I'm shining. 2/7, me I keep grinding. For this thing I no feel tired. Say, oh mama, pa me nípa yẹn. 2/7, no lot. On my street, no dey for you. Anything I put out, say 2/7, I dey grind. Yeah, I want me ò lè fọ́. Ọmọ ẹ̀rọ ṣì máa tọ́ba. 2/7 kò ní tọ́ba. You can vibe on me. Jarumale ọmọ yín náà ní. You can hear me from your TV, radio TV. Ṣé you dey see me for Àgbàlẹ̀tù Radio Vision? Ṣé you dey VR for your... Ìràwọ̀ lọ́mọ lè ìràwọ̀ ni mí èmi mo ti wà carried away ẹgbọ́n tí mo ní ìràwọ̀ lọ́mọ. Oh my God, ìràwọ̀ lọ́mọ ẹ ti kó sí mi lọ́kàn lápá abẹ yẹn. Ìyẹn Saint Package ìràwọ̀ lọ́mọ wọ́n ti kó sí mi lọ́kàn lápá abẹ yẹn. Ìràwọ̀ ni mí lè tó ìkànnì Àgbàlẹ̀tù Radio Vision lẹ́ ń gbọ́. Olúwàgbénga ọmọ Àjàyí lèmi ń jẹ́. Ṣùgbọ́n kó tó di pé mo dìde lórí ètò nítorí pé àkókò ti kó mi ń papamọ́ra pọ̀. Ṣùgbọ́n kó tó di pé mo dìde kí n tó dìde. Ìràwọ̀ mi tè ní wọ́n ti bá ń vibe sórí beat yẹn. Ó máa wù mí kẹ́ lọ wá beat yẹn kẹ́ lọ fi ṣiṣẹ́. Ẹ̀yin náà mọ ibi tí beat yẹn ti wá. Ok. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé lórí ètò yìí ó máa ń dùn mọ́ mi nítorí bá ń lo iṣẹ́ àwọn tó wáyé pé mo mọ̀ pé àwọn náà ń tiraka wọ́n ń gbìyànjú àti dìde nítorí pé ń pasẹ̀ lílo táwọn náà bá ń gbọ́n bí tán bá wà inú wọn máa dùn pé no ó sì láwọn kankan tí mo ṣì ń wò wájú ibi tí mo ṣì ń lọ sí wà ní nǹkan tó fi mú tó fi jẹ́ pé àwọn èèyàn lọ́gọ́lọ́gọ́ àwọn èèyàn náà ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ ń gbọ́ orin mi ó máa ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé no ìrìn àjò ṣì pọ̀ wájú pé àwọn sì fẹ́ débì kan. Jarumale ká tó máa dìde lórí ètò nítorí pé a ti kó àkókò yẹn pọ̀ mọ́ra wọn ó yẹ ká họ́ dáadáa ó láwọn ibẹ̀ kankan tó yẹ kí n wò ṣùgbọ́n àkókò yẹn ti kó mi ń papá mọ́ra ìyanu máa ṣẹlẹ̀ ó kú máa rọrùn. Mo nígbàgbọ́ pé tá a bá fi máa rí ok kí n tó lọ bẹ̀yẹn mò ń bọ̀
ẹ jẹ́ ń bi Jarumale fún rẹ̀ pé máa ń sọ fún most of àwọn ẹni tí n bá gbé wá sórí ètò mi fẹ́ ka bí 5 years ó ti pọ̀ jù lójú mi máa ń fẹ́ ka bẹ́yà bí a year 2 years 3 years wá pẹ́ jù níbo gangan Inshallah. níbo ni Jarumale ti ń rí rẹ̀ in the next 2-3 years àwárírú ẹ̀ rí I can say by 4 years Inshallah, I feel like by the end of this year, agbára Ọlọ́run. ibi tó ga ni o. ẹ̀jẹ̀ lójú ọmọ pa Okay, Ghana for my crush. word of advice. Irú ọ̀rọ̀ ìgbìyànjú wo ni Jarumale ní fún àwọn tó yẹ pé àwọn náà ń gbìyànjú àti dìde tán tiraka because wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ẹni tẹ́bí bá ń pa àbí kí n sọ pé ẹni tẹ́bí ti parí ló lè mọ ẹni tẹ́bí bá ń pa tó bá ń wò lójú bá mọ̀ pé nǹkan tó ṣe mí bí ọdún bíi mélòó kan sẹ́yìn ó ń ṣe ẹni yìí àbí kò wò pé nǹkan tó ṣe mí lánàá tí mi jẹun sùn lánàá ó ń ṣe ẹni lọ́wọ́lọ́wọ́ fún àwọn tó yẹ pé àwọn náà ń gbìyànjú àti dìde àwọn náà ń bọ̀ kí ni Jarumale ní fún wọn. kò sí nǹkan tó fẹ́ sọ fún wọn ju pé kò sí nǹkan tó máa ń ṣe láàyè tí wọ́n dẹ̀ mọ̀ pé kíní ó dùn máa wọn nínú ó fún wọn happiness ó fún wọn joy tó dẹ̀ mọ̀ pé kíní táwọn bá ṣe débì kan ọ̀nà àwọn máa ṣó máa là ó máa jẹ́ nǹkan gidi fáwọn mo máa sọ fún ọ pé kán má give up o. Kán má give up o. Ọ̀gá mi na who give up lose quitter never win láyé quitter ò lè win láíláí quitter never win winner never quit. and winners never quit. Ohun mìíràn tí orin Saheed Òṣùpá kan mú ń bọ̀ mo ti sọ orin yẹn mo máa ń láì kí n lò gan lórí ètò mi nítorí pé kí ni ó máa ń fún mi láwọn nǹkan tí mo fẹ́ gangan so ṣàṣàlẹ̀ tó tí mo máa ń ṣe tó bá jẹ́ pé ìràwọ̀ ni mí tí mi kì í sáré tí mi kì í lò lápá abẹ́ lẹ́yìn ìgbà tó bá ti lo orin àwọn tó jẹ́ pé tó bá gbé wá tí wọ́n jẹ́ àlejò mi lórí ètò mo máa ń lo orin Saheed Òṣùpá yẹn láti fi kásẹ̀ ètò ńlẹ̀. Flex mix. ẹ jẹ́ ń kúrò lápá abẹ yẹn kí n máa dágbére nítorí pé àkókò yẹn ti kó mi ń papá mọ́ra. Jarumale lẹ́ẹ̀kan sẹ́ bá ń kí àwọn ará ilé ká sọ fún ẹ pé a ti tún lọ lọ́sẹ̀ yìí o gbogbo ilé tó kù tún di lọ́sẹ̀ tó ń bọ̀. alẹ́ ẹ kú àmójúbà I really appreciate ṣe gan lọ́pọ̀lọpọ̀ Inshallah etí tẹ fi ń gbọ́ mi ò ní di o ojú tẹ fi ń wò mí náà kò ní fọ́. ó ti tán. tí wọn kálukú bá rí Inshallah ọlọ́mà grant ẹ ọlọ́mà fún kálukú ní kálukú. àmì àṣẹ.